Saheed Òṣùpá ṣe nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tó dé pátì kan tọ́wọn dárútúrútú òfarun wájú pọ̀ mọ́ ti papọ̀ tó ń sọ fún pé ẹkùn ọkọ Sáyìndé Wàsíù Àyìndé ó dúró ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sọ di ìjà mọ́ wọn lọ́wọ́ pé láyé àti láyé yín ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bó ṣe yẹ kán ṣe nìyẹn. Pasuma Wàsíù Àyìndé àbí Wàsíù Àlàbí ọkùnrin jẹ́jẹ́ oníwà tútù bí àdàbà ni ó má jẹ́ kí Táyé Currency fòun kọ́ bọ́dì torí pé òun náà nídìí láti fèsì wípé Currency kábàǹgè kúrúkú tán èèyàn kò tún yọwọ́ ẹ̀ láwo. wọ́n ní ẹ̀gùn kò igun wèrè alẹ́ ọba kí ni wèrè ní pẹ̀lú aráàlú tó ní tí wọ́n bá ti dókè odò kan dúró dòun ta ní fẹ́ dúró dè wèrè. Ó dàbí bẹ́lòmíì bá ti rówó tàbí ṣéǹjì díẹ̀ ó bá gùn ó máa ń jẹ́ kó máa fi ẹnu ra ẹ̀ sọ wótò wúrò. Ohun tí mo kàn fẹ́ sọ gẹ́gẹ́ bí àfiwé àkàwé tèmi ni pé ọ̀rọ̀ Táyé Currency dàbí babaláwo kan. Babaláwo yẹn ó ní ọ̀wọ̀n ẹyẹlé kan tó ń sìn. Ẹyẹlé tó ń sìn yẹn tí babaláwo yẹn bá wà nílé ẹyẹlé yẹn máa ń ṣu owó ẹyọ nígbà wáṣẹ̀ la máa ń ná. Ṣùgbọ́n tí babaláwo yẹn bá ti rìnrìn àjò ẹyẹlé yẹn kò ní ṣu owó. Babaláwo lè rìnrìn àjò ọlọ́jọ́ 9 ọlọ́jọ́ 15 olóṣù kan ẹyẹlé yẹn kò ní ṣu owó. Ṣùgbọ́n lọ́gán tí babaláwo bá ti dé àdúgbò tó ti ń kí wọn pé ẹ kú ilé o ẹ kú ọjọ́ mẹ́ta o ẹyẹlé yẹn á bẹ̀rẹ̀ sí ṣu owó. Babaláwo yẹn wá ti mú gbogbo àwọn ìyàwó látòrí ìyàwó ó ti mú wọn lólè aláṣejù pé owó tẹ̀yẹlé ìṣú lé nìkan lòun bá yìí tó ti ń ṣu láti bí ọjọ́ 15 tóun ò ti sí nílé ìbòlẹ̀ kó sí ó lè ní ìwọ ìyálé ló lè ó lè lọ ìwọ ìyàwó ló lè ó lè lọ ìwọ gẹtìmánù ló lè ó lè lọ ẹ̀yin ọmọ mi ẹ̀yin ló lè ó lè wọn lọ. Agboolé tó ti kún ṣọ́ṣọ́ṣọ́ tèrò kò dá nínú ẹ̀ ẹ̀yìn eléyìí sáré pé òun fẹ́ fọ́ agboolé yẹn. Wọ́n wá dijọ́ kan ní ọ̀rẹ́ babaláwo yẹn wá ló wá ní ìwọ babaláwo ọ̀rẹ́ mi ẹyẹ eléyìí ti túlé ká mọ́ ẹ lórí. Mo ń fi ọ̀rọ̀ Táyé Currency wé ẹyẹ ilé ìgbà yẹn ẹyẹ lẹ́yìn tí ìwọ tó yẹ pé gbogbo ilé ẹ máa ń kún fèrò àti fún pé ó ti torí ìgbé tẹyẹ lẹ́yìn owó tẹyẹ lẹ́yìn iṣu ó ti fi lé gbogbo ọmọ ìbátan ẹ ọ̀rẹ́ ẹbí dànù tán. ṣó kíyèsí gbé tí ẹyẹ lẹ́yìn yìí máa ń ké ni. Babaláwo ẹ ní ó yá ṣe káwò ó ní ìgbé tí ẹyẹ lẹ́yìn ń ké ni pé fọ́bi fọ́ràn ó ní fọ́bi fọ́ràn lẹ́yẹlé ẹ̀yí o tó o bá sí nílé kì máa ń ṣu owó tó o bá ti dé ló máa ń ṣu owó torí pé ó fẹ́ jẹ́ kí gbogbo aláàánú olóore kan rí ẹ gẹ́gẹ́ bí èèyàn burúkú kó wá kù wá àtòun nìkan. Fọ́bi fọ́ràn ni Adébísí kò dẹ̀ ronú ara ẹ̀ béèyàn kò bá rò pilẹ̀ ṣóun rò pé òun lè débi tó dé yẹn lónìí ṣó rò pé ibi tó gbé dé ó lè débẹ̀. Wàsíù Àyìndé tó jẹ́ olú ayé ó tẹríba fún Barrister ló ṣe dépò tó dé yẹn.
ó wá dọ́gbọ́n fẹ́ fi Saheed Òṣùpá ó fẹ́ fi kọ́ bọ́dì ṣé bí irú ni rùrí Àjànàkú ọ̀rẹ́ mi Saheed Òṣùpá ó kọjá mo rí nǹkan fìrí o ajá tó lé kòkò ní ó ṣetán tó fẹ́ fẹ̀gẹ̀wẹ̀ ẹni tó gbọ́n òun lẹni tí ó ń rí ọ̀rọ̀ tí kì í sọ àwọn kan náà ló máa ti Adébísí o Kọ́rẹ́nsì o torí ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bóyá èdè tí Saheed Òṣùpá pè òun ló fà ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ yìí kù sí lọ́wọ́ tó lè tètè bomi paná yẹn kó tó di tí agbára panápaná kò ní ká òun ni Wàsíù Àlàbí Pasuma láti pe Kọ́rẹ́nsì kí Wàsíù náà dẹ̀gẹ̀ kan mọ̀ pé Wàsíù Àlàbí mọ̀ pé kò sógun mọ́ kò síjà mọ́ òun àti Saheed Òṣùpá èèyàn kan ò lè dá ìjà wọn lẹ̀ kí Erinmi Òkè àti Erinmi Odò Ìjàpá fẹ́ dàjà wọn lẹ̀ ó wá lọ so kù mọ́ Erinmi Òkè àti Erinmi Odò ó wá ní òun Ìjàpá fún ara òun àti Erinmi Òkè kò nẹ́mi òun tóun bá wọnú odò tí Erinmi Òkè bá fàwọn títí kò lè fàwọn láì mọ̀ pé Erinmi Odò ló fẹ́ lọ sókù mọ́ bẹ́ẹ̀ náà ló sọ fún Erinmi Odò pé òun Ìjàpá tóun bá wà lókè tóun bá sókù mọ́ra wọn ọ̀wọ́n méjèèjì wá bẹ̀rẹ̀ sí í fara wọn ọ̀ràn tí kọmíṣánná ọ̀ràn tí DPO bá dá ọ̀run kọmíṣánná náà máa kà sí o ọ̀ràn tí ó bá ṣẹlẹ̀ ní stéètì kọmíṣánná IG ọlọ́pàá náà máa kà sí lọ́rùn gbogbo ohun tí Adébísí Kọ́rẹ́nsì bá ṣe kí Wàsíù Àlàbí mọ̀ pé ó fẹ́ fòun kọ́ bọ́dí ó tún fẹ́ dàgbà lẹ̀ ni torí òjò ń rọ̀ asásábẹ́ igi tójò bá dá ní gbangba òun ni tẹni tó sásábẹ́ igi lójú abẹ́ igi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o mo mọ Saheed Òṣùpá dáadáa mo mọ̀ dáadáa katapila ni tó dúró tìkanra ìpọ̀nrí máa pọ̀npọ̀n tirẹ́là tó bá lọ kọlù ó ṣetán tó fẹ́ parẹ́ ni aláṣọ kan alákìísà tó ń jó lóru ni bílẹ̀ bá mọ́ bá gbogbo ayé á mọ̀ pé alákìísà ni ayé ni rọ́mọ ọ̀run ògbèkéwù. ní bá sọ ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti gba oníwá ní ìmọ̀ràn wọ́n ti gba aláìní wọ́n ṣàti kí Alhaji Wasiu Pasuma àgbóhùn gangan ló lè ṣe àtúnṣe lórí ọ̀rẹ́ nítorí pé ọmọ rẹ̀ ní táyé náà dẹ̀ sọ pé ọmọ òun ni ṣùgbọ́n kọ̀lígì òun ni oníbàbá òun ni pé ọ̀gá òun ni pé òun dẹ̀ gbà fún ó dẹ̀ jáde láti ẹnu òun pé bàbá òun ni ọ̀gá òun ni ṣùgbọ́n kọ̀lígì òun ni Saheed Òṣùpá. bí èèyàn bá gbà fún bàbá ẹ̀ ọmọ tó jẹ́ ojúgbà bàbá ẹ̀ ṣé bọ̀dà ló máa pè wọ́n bàbá ẹ̀ náà ló máa pè wọ́n ọ̀rẹ́ bàbá mi ni kí wọ́n á pe ọ̀rẹ́ bàbá mi lálájọṣepọ̀ mi. ọ̀rẹ́ ọ̀gá yín kọ́. ọ̀rẹ́ ọ̀gá mi ni torí pé ọ̀rẹ́ ọ̀gá mi wọ́n ní alájùjù lọ òun lọ̀rọ̀ ilé ayé àwọn ni wọ́n alligator ó ju aláǹgbá lọ aláǹgbá fún ara ẹ̀ ju ọmọ ńlé lọ ọmọ ńlé ju aáyán lọ aáyán ju eṣinṣin lọ bẹ́ẹ̀ náà ni eṣinṣin ju èèrà lọ èèrà fún ara ẹ̀ orí ilẹ̀ ló wà èèrà tún ju ilẹ̀ lọ ilẹ̀ náà tún ju nǹkan míì lọ mo sọ yẹn mo dúró náà. ó dàbọ̀.